a kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí àtúntò ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ ilẹ̀ wa Bọ́lá Tinubu òun mà ló ti gbìyànjú tó ti ṣiṣẹ́ takuntakun lórí àyípadà ìgbà ọ̀tun èyí tó dé bá ẹ̀ka ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí, tó sì ti mú ọ̀pọ̀lọpọ̀ ìwúrí bá àwọn iléeṣẹ́ ńláńlá lẹ́yìn odi Nàìjíríà kí wọ́n máa bẹ̀rẹ̀ padà láti wá fi iléeṣẹ́ wọn lélẹ̀ ní orílẹ̀-èdè yìí, èyí tó ti mú ìgbà ọ̀tun dé bá ẹ̀ka ètò ọrọ̀ ajé. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó ti ẹnu alákòóso fún ètò ìṣúná owó àti ọrọ̀ ajé ilẹ̀ wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Wálé Ẹ̀dùn, tó ti ẹnu rẹ̀ jáde níbi ìpàdé kan èyí tí wọ́n ní ṣe eléyìí tó ní ṣe pẹ̀lú ilé ìfowópamọ́ àgbáyé ní World Bank àti àjọ èyí tó ṣètò ìyánilówó IMF, International Monetary Fund. Ìpàdé ọ̀hún èyí tó wáyé ní Washington DC ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Níbẹ̀ ni Wálé Ẹ̀dùn ló ti tẹnu bọ̀rọ̀ wípé láti ìgbà tí ààrẹ Bọ́lá Tinubu tó ti dórí oyè lọ́dún 2023, òun ni ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe àyípadà ló ti dé bá ẹ̀ka ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí, léyìí tí Tinubu sì tẹ̀síwájú láti rí pé ohun gbogbo òun ló padà bọ̀ sípò ní ẹ̀ka ètò ọrọ̀ ajé. Wálé Ẹ̀dùn ni tá a bá wò ó dáadáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ńláńlá ló ti fi okòwò wọn lélẹ̀ padà sí orílẹ̀-èdè Nàìjíríà, léyìí tí ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó ní èyí túmọ̀ sí wípé àtúntò àti àyípadà ìgbà ọ̀tun látọwọ́ ààrẹ Bọ́lá Tinubu òun ló ṣokùnfà àwọn ìgbésẹ̀ rere wọ̀nyí, èyí tó mú àyípadà bá ẹ̀ka ètò ọrọ̀ ajé, pẹ̀lú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí kò ní iṣẹ́ lọ́wọ́ ní ìgbésẹ̀ yìí ló ti pèsè iṣẹ́ fún, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí Wálé Ẹ̀dùn sọ níbi ìpàdé náà, tó sì bẹ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ Báńkì Àgbáyé àti àjọ IMF lórí àtìlẹ́yìn wọn wípé kó máa tẹ̀síwájú fún orílẹ̀-èdè Nàìjíríà kí ilẹ̀ yìí náà kóun náà lè dá dúró tó bá di ọ̀rọ̀ ní ọrọ̀ ajé. Ẹ̀wẹ̀, ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu ló ti fi ọwọ́ sí ìdásílẹ̀ ọgbà ìkẹ́kọ̀ọ́ ti àwọn ọlọ́pàá, èyí tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ láìpẹ́ yìí, Nigerian Police Academy, èyí tí wọ́n ní wọn yóò fi lélẹ̀ ní ìlú kan tí wọ́n pè ní Ẹ̀rìnjá ní ìjọba ìbílẹ̀ Gúúsù Yewa ní ìpínlẹ̀ Ògùn. Ẹ̀rìnjá èyí tó wà ní Yewa South Local Government. Níbẹ̀ ni dídásílẹ̀ ọgbà ìkẹ́kọ̀ọ́ ti àwọn ọlọ́pàá ọ̀hún ni yóò ti wáyé pẹ̀lú bílíọ̀nù 15 náírà, èyí tí Tinubu tó fi ti iṣẹ́ náà lẹ́yìn wípé ní pápápá bí ọwọ́ kò ṣe gbọ́dọ̀ pẹ́ ní ìsà kéèké, òun ni kí wọ́n bẹ̀rẹ̀ kíkọ́ ọgbà ìkẹ́kọ̀ọ́ ti àwọn ọlọ́pàá náà ní Ẹ̀rìnjá ní ìjọba ìbílẹ̀ Gúúsù Yewa ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ìròyìn èyí tí Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ ọ̀kan nínú àwọn olùdámọ̀ràn àti olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ tó fi léde ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí fún àwọn oníròyìn, ó ní dídásílẹ̀ kíkọ́ ọgbà iléeṣẹ́ ọlọ́pàá yìí, èyí tí ó jẹ́ ọgbà ìkàwé ti àwọn ọlọ́pàá ní Ẹ̀rìnjá ní ìjọba ìbílẹ̀ Gúúsù Yewa ní ìpínlẹ̀ Ògùn. Ó ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìpàdé èyí tí Tinubu ṣe pẹ̀lú alákòóso fún ètò ẹ̀kọ́, alákòóso fún ọ̀rọ̀ àwọn ọlọ́pàá, tó fi mọ́ ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ ní ẹ̀ka ètò ìkẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí tí wọ́n ṣe,
òun ló mú ọ̀rọ̀ náà jáde tó sì jẹ́ wípé lẹ́yìn tí wọ́n gbé yẹ̀wò èyí fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ kan ó ní yóò túbọ̀ jẹ́ kí ọ̀rọ̀ àti òfin ní ilẹ̀ yìí kó dánmọ́rán o pàápàá jù ọ̀rọ̀ àwọn ọlọ́pàá ní Nàìjíríà ó ní yóò dánmọ́rán dáadáa sí i nítorí pé ìwé ó ṣe pàtàkì àti wípé ìdàgbàsókè tó lọ́rìn ni yóò mú dé bá agbègbè ọ̀hún àti ìjọba ìbílẹ̀ Yewa ní gúúsù ní ìpínlẹ̀ Ògùn. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan òun mà ló ti dá èsì ọ̀rọ̀ kan padà fún igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa Nàìjíríà Atiku Abubakar lórí ọ̀rọ̀ kan èyí tí wọ́n ló tẹnu Atiku Abubakar jáde sí Jonathan wípé nígbà tí Jonathan tó ń bẹ lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe àti kùdìẹ̀kudiẹ èyí tó wà nínú ètò ìṣèjọba rẹ̀ ó pẹ̀lú ohun tó mú ìfàsẹ́yìn dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ tó ti ẹnu Atiku jáde rèé síwájú kó tó di wípé Jonathan dá èsì ọ̀rọ̀ náà padà wípé kò sí ẹni tó lè rìn kí orí má mì, a kì í mọ̀ rìn kí orí má mì o, àti wípé Ọlọ́run nìkan òun lọ́ba tó pé tán inú gbogbo. Ó ní ṣùgbọ́n àwa ènìyàn kò sí ọgbọ́n kó má sí àṣìṣe nínú ìrìnàjò àti ìgbésẹ̀ wa. Ó ní nípa ìdí èyí lótìtọ́ ńlódodo lòun mọ̀ wípé òun ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe. Ó ní ṣùgbọ́n pẹ̀lú bó ti wù kórí o, Jonathan ní òun sì gbìyànjú òun sì sa ipá àti agbára òun èyí tó jẹ́ pé púpọ̀ nínú àwọn ọmọ Nàìjíríà ló sì ń fẹ́ ìjọba òun ju àwọn ìjọba èyí tó wáyé lẹ́yìn tí tòun lọ. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ èyí tó jáde látẹnu Jonathan níbi ètò kan èyí tó wáyé o àti àmì ayẹyẹ ìfi àmì ayẹyẹ dániláre èyí tó wáyé lọ́jọ́ Ajé nílùú Àbújá nínú ọ̀sẹ̀ èyí tí a wà yìí tí ṣogúnjọ́ oṣù kẹrin ọdún yìí. Níbẹ̀ ni Jonathan ti sọ̀rọ̀ ó ní púpọ̀ nínú àwọn àṣìṣe èyí tí òun ṣe òun ni wípé àtùpà kò lè ríran ìdí ara rẹ̀. Ó ló dàbí akọ́nimọ̀ọ́gbá sí àwọn agbábọ́ọ̀lù ni. Ó ní akọ́nimọ̀ọ́gbá òun ló mọ bọ́ọ̀lù gbá ju àwọn tí ń bẹ lórí pápá nígbà tí wọ́n bá ń gbá ìfẹsẹ̀wọnsẹ̀. Ó ní téèyàn bá kúrò níbẹ̀ ni yóò máa rí àwọn àṣìṣe ọ̀hún. Ó wá ní Atiku Abubakar tó sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ òṣèlú ni àti wípé kò ní òye ẹ̀kúnrẹ́rẹ́ síwájú kó tó la ẹnu sọ̀rọ̀. Jonathan dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà èyí tó ṣùgbà rẹ̀ nígbà tó ń bẹ lórí àlééfà. Ó sì ní ibi tóun ti ṣe àṣìṣe ó ní Ọlọ́run nìkan òun ló pé tán o, òun mọ̀ wípé àṣìṣe ọ̀hún kì í ṣe ohun tó lè mú ìjákulẹ̀ dé bá orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ohun tí Atiku Abubakar tó sọ. Ọwọ́ àwọn ológun ilẹ̀ yìí ìmà ló ti tẹ àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ ibi tó ń ti àwọn àkànṣe iṣẹ́ èyí tí àwọn ológun ilẹ̀ wa tí wọ́n ṣe o lórí àwọn àyè tí àwọn agbésùmọ̀mí àwọn báńdíìtì Boko Haram tí wọ́n máa ń sá pamọ́ sí nínú igbó èyí tí àwọn ológun ilẹ̀ wa tí wọ́n ya bo bùbá ọ̀hún tí wọ́n sì lé àwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n lé wọn tèfètèfè kúrò nínú igbó náà àti àwọn ohun ìjà olóró lóríṣiríṣi tí àwọn ológun ilẹ̀ wa tí wọ́n rí gbà kúrò nínú igbó ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu gómìnà ìpínlẹ̀ Bauchi jáde eyín ọ̀gbẹ́ni Bala Muhammed èyí tó fi dí ọ̀rọ̀ náà múlẹ̀ lẹ́yìn ìpàdé ráńpẹ́ alátìlẹ̀kùnmọ́rí kan èyí tó ṣe pẹ̀lú àwọn ọ̀gá ológun, ọ̀gá ọlọ́pàá àti àwọn ẹ̀ka àti gbogbo àwọn ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò yòókù. Nínú ìpàdé náà ló ti kí gbogbo wọn tó fi mọ́ àwọn ọdẹ ìlú tá a mọ̀ sí fìjìláńtè o fún ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú àwọn ológun wípé pẹ̀lú èyí ó dáhùn lójú ipò orílẹ̀-èdè Nàìjíríà yóò bọ́ kúrò lọ́wọ́ agbésùmọ̀mí àti ìpínlẹ̀ Bauchi. Bala Muhammed ní òun dúpẹ́. Ó ní báàbá ní tanra wa àwọn ológun ilẹ̀ wa wọ́n ṣiṣẹ́ dáadáa o pàápàá jù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èyí tí wọ́n ya bo igbó irúmọlẹ̀ kan èyí tí wọ́n ní àwọn oníṣẹ́ ibi náà wọ́n ń fara sùkò sí tí wọ́n sì lé wọn kúrò ńbẹ̀ pẹ̀lú ohun ìjà wọn tí wọ́n rí gbà kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ọ̀hún.
ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ṣé Yorùbá bọ̀ wọ́n ní báyìí ní ṣe ohun mi kò yí padà. Peter Okoye, èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ìbejì olórin tàkasùfé ilẹ̀ wa P-Square, èyí tí gbogbo èèyàn mọ̀ sí Mr P, òun mà ló ti kéde tó sì fi ọ̀rọ̀ náà sórí ìkànnì ayélujára rẹ̀ àti gbogbo àwọn ìkànnì yòókù èyí tó ń lò wípé àsìkò tóun yóò máa ṣe ìsàmì ayẹyẹ ọjọ́ ìbí òun ló ti yí padà kúrò sí ọjọ́ èyí tí èkejì rẹ̀ èyí tó jẹ́ ti Paul Okoye eyín Rudy Boy tó ń ṣe àti ọjọ́ tí wọ́n bí wọn. Gẹ́gẹ́ bí Peter Okoye Mr P bó ti sọ ó lóun dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ òun, àwọn alátìlẹyìn òun fún gbogbo àtìlẹyìn àti ìfẹ́ èyí tí wọ́n fi hàn sí òun. Ó wá ní wàyí lórí ọjọ́ ìbí òun èyí tó papọ̀ gẹ́gẹ́ bí ìbejì tí òun tó jẹ́ Peter Okoye àti Paul Okoye tí wọ́n jọ máa ń ṣe ìsàmì ayẹyẹ ọjọ́ ìbí tí wọ́n bí wọn sí ayé èyí tí í ṣe ọjọ́ 18 oṣù kọkànlá. Ó ní ó ti yí padà. Ó ní gbogbo àwọn èèyàn tí ó bá máa kí òun fún ọjọ́ ìbí tàbí fi ẹ̀bùn ránṣẹ́ sí òun fún ọjọ́ ìbí, ó ní ọjọ́ ìbí òun ló ti kúrò sí ọjọ́ èyí tí gbogbo èèyàn mọ̀ mọ́ wọn tí í ṣe ọjọ́ 18 oṣù kọkànlá èyí tó ti gbé lọ sí 30 oṣù kọkànlá ọdọọdún báyìí. Mr P èyí tí í ṣe Peter Okoye èyí tó fi ọ̀rọ̀ náà sórí ìkànnì ayélujára rẹ̀ X èyí tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ àti àwọn ìkànnì yòókù, òun ló ní gbogbo ìgbà tí àwọn ènìyàn yóò bá kí òun fún ti ọjọ́ ìbí ó gbọ́dọ̀ jẹ́ 30 oṣù kọkànlá báyìí. Ó ní ọjọ́ náà lòun mú gẹ́gẹ́ bí ọjọ́ ìbí òun èyí tó ti yàtọ̀ sí ti ìbejì rẹ̀ eyín Paul Okoye tá a mọ̀ sí Rudy Boy. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun míì nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited